sẹ́yìn dáadáa. Ọlọ́wọ́ náà ti bí ẹsí sẹ́yìn. Akẹ́gbẹ̀gbẹ̀ ìlẹ́sùn wà ní látàárọ̀. Akẹ́gbẹ̀gbẹ̀ àwọn ọba ẹ̀yìn ọba tẹ́ ti wà mí látàárọ̀. Ọdún yé kábíyèsí. Kábíyèsí fún gbogbo ọlọ́mọlọ́mọ tó wà ní. Báwọn lè fún ẹgbẹ́rún lẹ̀kẹ̀. Báwọn ní alẹ́ pàtà. Bẹ́ẹ̀ ṣe máa ń ṣe pàtó yẹn, mo kọ̀ wá ṣe tí máa ṣe jù bẹ́ẹ̀ lọ. Ẹgbẹ́ tiẹ̀, you always reach my pocket. I love you, kábíyèsí. Gegun has done that. You always reach my pocket. I love you for that. That is how his family do. It's a kind of visual program. Bí alábọ̀dún náà ṣe máa ń ṣe ní ẹgbà àti alábọ̀dún. Ọba Jọ́sìn, Ọláòyè, Akínlóye, Ọláìyé kejì, alábọ̀dún tìlú àgọ́ àmọ́dún. Alábàtà, the permanent chairman. Èèyàn tó jẹ́ permanent chairman. Ìrìnàjò bàbá rí o, bàbá òkè òkè káwọn lọ. Bí wọ́n bá ti ní ìbọn yìí lóyún, ìbọn owó ọ̀tá yìí lóyún. Ìbọn bá fọ́ ọ̀tá yìí lóyún. Alábàtà ló pọ̀. Àti àbí mọ̀mí. Ọlọ́wọ́ náà fi dé. Wọ́n ní òsùnmọ́ bíi Ajisafe. Pápákọ̀. Ajisafe, àrọ́jọ́ fi ṣe lókun. Èlú ìjáwé sọ̀là. Ọlọ́wọ́ ọdún àyídà. Èlú ìjáwé sọ̀là. Àyídà. Arajà. Èlú ìjáwé sọ̀là. Èlú ìjáwé sọ̀là. Ọmọ Sákì òzún ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ nìyẹn. Àjèjì ló ń bá wọn. Ẹrú tọmọ lómi. Èlú ìjáwé sọ̀là. Èyí ló wọ̀ yẹn. Ọlọ́wọ́ tó ní àwọn Ajisafe. Owó nìyẹn. Àwọn ẹgbẹ́ nínú. Ó yá síbí bàbá rẹ̀. Ṣé bí bàbá rẹ̀? Ṣé bá mọ̀? Gbé mi dáhùn. Kábíyèsí gbadọ́là. Ọ̀rẹ́ mi sì lẹ̀ kọ́ fẹ́. Kábíyèsí kò fẹ́ sí látàárọ̀. Ó fún kábíyèsí dọ́là. Bàbá ó lè gé létí lọ́wọ́ lọ.
sí. Ilé kó o lè ra kọ́ ní.
òfin bẹ́ẹ̀. Ìwọ yẹn ṣe ń tẹ̀ ó kọrin ni. Ilé ìwé kọ mọ́tò. Sáfẹ́. Sáfẹ́. Ọmọ ọ̀gbìn kúrò ayélujára òfin. Àmọ̀tẹ́kùn èdè wa ẹ̀ tì. Ẹ ṣeun. Ọmọ ìwọ bọ̀. Báyìí ò fẹ́ mọ̀. Kí ló sọ wọ̀nyí? Sọ́wọ́n agbóra ẹni ṣe ni. Sáfẹ́, ó fẹ́ gbé ojú rẹ̀. Omi.